ti abẹ́ ìṣàkóso ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Muhammadu Buhari. Sunday Igboho tún tẹnumọ́ kí lẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ torí mò ń sọ̀rọ̀ wípé kí wọ́n má pa àwọn ènìyàn wa mọ́, kí àwọn Fúlàní fi àwọn ènìyàn wa sílẹ̀, kí wọ́n fi ìlú wa sílẹ̀, wọ́n ṣe àwọn obìnrin wa bó ṣe wù wọ́n. Ó wá di wípé mo di ọ̀tá orílẹ̀-èdè, eléyìí ni wọ́n fi wá ń wá mi káàkiri nígbà náà pẹ̀lú lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Sunday Igboho ti sọ̀rọ̀ ó ní kí ìwọ Nàjàtù kó lọ dákẹ́ o, kó má mú ẹnu bà ọ̀rọ̀ òun mọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ di mọ́. Ó tún béèrè lọ́wọ́ arábìnrin yìí pé ibo ló wà nígbà táwọn Boko Haram tí wọ́n ṣekú pa ọ̀pọ̀ àwọn ènìyàn ní apá àríwá àti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn Fúlàní náà wọ́n ṣe tiwọn ní ìgbà náà, ibo ló wà ó rí ọ̀rọ̀ sọ nígbà yẹn náà. Ó wá ń sọ̀rọ̀ sí mi lásìkò yìí. Kódà ó mẹ́nu bà Gumi ní pé kò ṣe sọ pé kí wọ́n lọ gbé Gumi, kò ṣe sọ ọ̀rọ̀ Gumi fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ṣe wá jẹ́ òun Sunday Igboho ló ń sọ nípa rẹ̀ lásìkò yìí. Ẹ wò Sunday Igboho ó sọ̀rọ̀ ó yarí o, ó bínú tán fún àwọn tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ káàkiri, ó sì tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé mi ò tí ì bọ́ o, wọ́n sì ń wá mi kiri lórílẹ̀-èdè Nàìjíríà, orúkọ mi sì wà nínú ìwé yẹn. Sunday Igboho òun ló sọ eléyìí di mímọ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.